wàá lọ bá mi já ewé gáúfà láàárọ̀ kùtùkùtù má jẹ̀mú iṣẹ́ yìí nìyẹn. Anytime tó bá wá wù ẹ́ wàá lọ sí di igi tí wọ́n ń pè ní igi àkókò. Igi àkókò yẹn wàá bó èpo ẹ̀ àṣẹ alẹ́ àṣẹ àárọ̀. Mo sọ lánàá ẹ̀sáǹpù ẹ̀ ni pé igi yẹn dúró báyìí wàá bó èpo ẹ̀ ní sáìdì ibi yìí wàá bó èpo ẹ̀ níwájú wàá bó èpo ẹ̀ lẹ́yìn. Òun ni àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀. Wàá kó tẹ́lẹ̀ kòkò wàá wá bá mi kó ewé gáúfà tó lọ já láàárọ̀ kùtùkùtù yẹn. Bẹ́ẹ̀ ni àárọ̀ ló gbúdọ̀ lọ já ewé gáúfà yẹn wàá kó lé lórí wàá wá da kànáfùrù àti abìrin lé lórí wàá wá sè é lágbo. Fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní iṣẹ́ wo ló ń ṣe. Gbogbo obìnrin tó bá mọ̀ pé medically òun wà medically okay kò dẹ̀ lóyún kò conceive kó bẹ̀rẹ̀ sí kó lọ sí Agbo kíákíá kódà kó jáyé ló wà ń bẹ̀ má jẹ̀mú tí kíní yẹn fi wá gangan la fẹ́ lò ń bẹ̀. Ó lágbára púpọ̀ jù kó fi ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní. Ṣíwájú kó dẹ̀ tó ṣiṣẹ́ yìí kó farabalẹ̀ gbọ́ fídíò ìdílé àti bí wàá ṣe mu àgbo yẹn. Ṣíwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá iṣẹ́ ìtàn ìkọ̀rọ̀ balagbara fúsákàntì àwọn aláìní account number ní fún àwọn aláìní 0123214254 account number fún àwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbádùn ètò wa ìfi ajé àti umura ìfi tawá lọ́rẹ̀ ní organization wa a ní ìdí ajé àti umura a dẹ̀ ń ṣe project mosgid lọ́wọ́ ẹ bá wa dá sí ètò mosgid yẹn ẹ ti rí online then ẹ tó bá ní di original black seed oil and virgin olive oil seitun àti black seed oil kalonji oil abatu sauda ẹ kọ́ńtàtì wa à ń tà bí sínú láì tàlá kò síbi tẹ́wà tí product wa ò dé. Then ẹ tó bá ní ìpèníjà tó ẹ kí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lo nǹkan ọmọkùnrin ní full world èyí tá fi dé ológogoro sílẹ̀ tó lẹ́mí ti di ológogoro ẹ kọ́ńtàtì wa ní special package fún ọ̀tọ̀ lárúbòsá ọ̀tọ̀ ní ìdákọ́lẹ̀ ọ̀tọ̀ ní manpower ọ̀tọ̀ ní weak erection quick ejaculation tó bá mú nǹkan ọmọkùnrin kéèsì míì ní lọ́tọ̀. Bẹ́ẹ̀ ni so a ní package fún ẹni tó ní diabetics a ní package fún bí sínú láìta láàárín month ṣúgà máa kúrò nínú system ẹ̀ tí ó bá yẹ pé kì í ṣe pé gbé ojú ogun ẹ̀ kódà kó jẹ́ ètè ìṣù send sínú gbèsè ayé torí gbogbo àìsàn yẹn lèṣù náà ní duplicate ẹ̀ lọ́wọ́ tó dẹ̀ send ẹ̀ sínú life àwọn èèyàn láti evil world. So obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ayé ló wà ń díẹ̀ ní ó jẹ́ natural ní ike nínú ìpèníjà tí ò ṣá conceive tí ò róyún ní ẹ contact wa àwa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àwa ní Mádàgbáyò Ìbẹ̀jú Lẹ́kì after ẹlẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni ibẹ̀ la wà Lagos State lẹ́kọ̀ọ́ so ọlọ́run gbàdúrà wa so product wa ni gbogbo product wa ló wà lálùgbà láàbù kọjá ẹ ti rí àwọn ẹ̀kọ́ tẹ́bi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent tagba doctor tagba professor lé lórí ní iṣẹ́ tí mo bá ń létí bàbá mi ń ṣe ni ó ti yẹ yín nísìn so tí wọ́n fi lé wa lọ́wọ́ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà káàkiri Africa ẹ ti rí ó wà halal ikú nìkan ni wọ́n lè wọn ò lè wò memory booster ní ó wà effective ẹ ti rí bulldozer med fibroid fún blockage tube èyíkéyìí nínú ìpèníjà miracle leaves wà tán bá tàyàn lọ́fà ọfà tó ti pẹ́ lára mo máa ń sọ several times ẹ gẹ́ẹ̀tì caterpillar ẹ gẹ́ẹ̀tì transformer ọkùnrin tó bá yẹ pé kò lè gbéná wọlé dáadáa kó gẹ́ẹ̀tì caterpillar transformer àti miracle leaves kó máa lo papọ̀ business láìta aládùúgbẹ́ fọlọ́ ẹ ti rí gbogbo product wa ló wà halal ló dẹ̀ wà scientific approved ló gba láàbù kọjá business láìta aládìá all powder ẹ ti rí ó wà sealed so ẹ contact wa lórí èké nínú ìpèníjà a tún wá ní àwọn halal powder tó yẹ pé táyé bá ń dáyàn láàmú monitoring spirit try kó jagun ẹ̀bọ lè tó ọdún Gregorian calendar yìí tó kù yìí jagun ẹ̀bọ àwọn halal powder wà tó jẹ́ pé monitoring spirit tí wọ́n ń wù ẹ́ tí wọ́n ń ṣọ́ ẹ káàkiri tí wọ́n jẹ́ kó rógo ẹ lò get àwọn halal powder èyí tó máa dà sí cream èyí tó máa dà sọ́ṣẹ èyí tó máa jẹ tó máa lò pẹ̀lú oyin bí sí láìta alá ọ̀nà aṣí ní àdó àyà kún alákàlà ń forí kókó alátakò ń jẹun lójú oorun níbàlòpọ̀ ojú oorun bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan wọn ìjákulẹ̀ ló máa ń fà kí n jẹ́ kí èèyàn tẹ́gbẹ́ ẹ WhatsApp wa lórí both natural and spiritual problem lórí nọ́mbà àbíkẹ́ kọlù wa àwa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyà àti ìpadà àti travel àṣìwà Nàìjíríà so àwa níbẹ̀ jùlẹ̀ kí ní Mádàgbáyò after ẹlẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ Lagos so ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá sórí +234 810 913 1425 ẹ WhatsApp wa àbíkẹ́ kọlù wa sórí +234 810 913 1425 iná lè zátàlì láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí lórí èké nínú ìpèníjà both natural and spiritual problem bí sí ni láì tààlà àdóhùn gbàgbé nínú ìgbésí ayé yín masalamu wàhálà lẹ́kọ̀ọ́ yìí dẹ́ka tó lọ obìnrin yẹn kó máa mú àgbo yẹn kọ́pù kan láàárọ̀ kọ́pù kan lálẹ́ bí sí ni láì tààlà fi inú ṣoyún afẹ́ ìgbọ́mọkùn tó bá ti mọ̀ pé wà medically okay àgbo yìí náà kó lọ ṣe kò bá àjáyé ló wà díẹ̀ ṣáà make sure pé o já ewé gáúfà yẹn ìdájí ló lọ já ó ti yé sí ó dẹ̀ pa àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ igi àkókò òbó lẹ́wájú òbó lẹ́yìn bísíláì tààlà sẹ́lágbó kò fi kànáfùrù àti abẹ̀rẹ̀ sí kò máa lo èkéyìí nínú ìpèníjà tí ó kì í jẹ́ kí wọ́n conceive wàá conceive bísíláì tààlà so láàárọ̀ yà fẹ́ sọ̀rọ̀ nípa iná lè zátàlì láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí o